àánú Olódùmarè, àánú Ọlọ́run alààyè kò ní fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Bí ò ní ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sẹ́bí wa. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kàn wá. Àkàndá ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi. Mo kí apá kú sẹ́pá kú àtàárọ̀. Bó lọjà lónìí sáà rájé jẹun. Àmọ́ rájé jẹun láṣẹ Èdùmàrè. Well, àrùn tó sojú ìlú ọ̀farasin. Àwo tá a ṣe nù ẹnìkan ní jáwo. Ọ̀rọ̀ ikú obìnrin onítíátà yìí òun náà ni àwa láti wá sọ̀rọ̀ lé lórí. Tope Osoba, àwọn àṣírí tó tú lẹ́yìn ikú ẹ̀ ló fa sábàbí ikú ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń sọ àhesọ ọ̀rọ̀ káàkiri. Ẹ mọ̀ pé tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ òní wọ́n máa wí, ẹlẹ́yìn ọmọ sọ tiwọn. Bẹ́ẹ̀yàn bá wà very careful àti rókòdoro ọ̀rọ̀ gbámú yóò nira lọ́pọ̀ ọgbà. Àwọn kan ní àìsàn jẹjẹrẹ ọyàn ló pa. Àwọn kan ní ọkọ rẹ̀ ló lù pa. Oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ńlọ ṣẹlẹ̀ káwọn ẹbí ẹ̀ tó jáde pé ẹ má mọ́ lómú o, àìsàn jẹjẹrẹ ọyàn kọ́ ló pa. Ṣé mọ̀ wípé bá a níyàá là ń hun, kò sẹ́ni tí ń hun síyà oníyàá. Bẹ́ẹ̀ bá ń pé lágbájá ò sábíamọ́, tàmẹ̀dùn yìí sábíamọ́, ẹ béèrè lórí ìta wọn fẹ́ sábíamọ́ lé lórí. Òye tó yé wa ni pé obìnrin ní sáré lórí ọmọ ńlá fi pè wọ́n lábíamọ́. Ọkùnrin náà máa sáré lórí ọmọ, ẹ má sì mí gbọ́, ṣùgbọ́n náà tí gbogbo wa ń gbà sáré lórí ọmọ yà lọ́tọ̀ọ̀tọ̀. Ní wọ́n bá gbé kán fẹsẹ̀ lé tó nǹkan, obìnrin ní gbọ́mọ lọ́wọ́ mú tí ó fẹsẹ̀ lé tọ̀ ọ́. Láwọn àkókò kan bọ́ bá yẹ kóbìnrin ó gbàjẹ́ nítorí ọmọ, wọn á máa gbà á. Pójú kan ìpa ojú kan rèé. Kíkú ọmọ gbà á pa má wọn lọ́wọ́, kárùn ọmọ gbà ṣe má wọn lọ́wọ́. Wọ́n ràgàbo ọmọ wọn, bádìí ẹ ṣe ràgàbo ẹyin rẹ̀. Ṣùgbọ́n báládì ò sí ńlé. Mo ibọ́ ọmọ wọn wọ́n ní jogún ẹbu. Ó wà very very unfortunate. Ìyá tó bí Tope ọ̀dàgbà tó yẹ jáde láyé. Bàbá tó bí ọ̀dàgbà tó yẹ jáde láyé. Èmi Tope ọ̀dàgbà tó yẹ jáde láyé. Gẹ́gẹ́ bí ohun tí tèmi Tope sọ, olóòn nìkan ṣoṣo ń gírò níyá àti bàbá bí. Bàbá ẹ̀ ò pé 40 tàbí kọ́mọ́lélógójì dáindáin tó fi jọ́lọ́ nípè. Ìyá náà ò pé 40 tàbí kọ́mọ́lélógójì dáindáin tó fi jọ́lọ́ nípè. Ó túmọ̀ sí pé kògbókògbó ayé wọn ni wọ́n jáde láyé. Ọmọ kékeré ní tèmi Tope wà tó fi pàdánù àwọn òbí ẹ̀. So bí ọba dẹ̀ sọ ní nǹkan ń bẹ̀, wọn ò fi gbá gbọ́mọ rẹ lórí o. Kọ́lọ̀ wọn mọ̀ lé ẹlẹ́rù kúrò nídìí ẹrù rẹ̀. Àdúrà àti takọtabo ọmọ gbànú. Torí pé ojú mẹ́rin ní bímọ. Ìgbà ojú ní wo ni Yorùbá wí. Kò gbọ́dọ̀ di tójú méjì. So ọba gbogbo alójijì. Bó ṣe fò sánlẹ̀ tó kú, ikú rẹ̀ la gbọ́ àgọ́ àìsàn. Wọ́n bá péréte àwọn èèyàn ń lọ lè mọ̀ pé ń ṣàìsàn. Ṣé wàá rí wa bú ni? Agbájé lówó babẹ̀ ẹ̀ lóògùn, àǹfààní mọ̀lẹ́bí wọn nìkan ni. Òkú tí ì ṣe tẹ́ ní ọjọ́ tọ̀fọ̀. Ẹ ń bá mọ lákàn bí kò ní fi bẹ́ẹ̀ mú mi. Ẹ ń bá súnmọ́ èèyàn ní mọ ń tí ń ṣẹlẹ̀ sẹ́nìkan. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ọ̀pọ̀ àṣírí ń bẹ tí wọ́n tú lálẹ́ yìí lórí ọ̀rọ̀ ikú arábìnrin ọ̀hún. Ọkọ àfẹ́sọ́nà rẹ̀ táwọn kan ń pè lọ́kọ rẹ̀ wọn ò tí ì fẹ́ra wọn. Èmi nígbàgbọ́ pé
arákùnrin ọ̀hún lẹ́jọ́ jẹ́. Yes, ọlẹ́jọ́ jẹ́ bàbá wò dáadáa. Ẹlẹ́ẹ̀kejì ò ní wípé ẹni tí Tope Osoba ń gbé lọ́dọ̀ rẹ̀ kí títan ó tó dé, tí wọ́n ń pè ní hairdresser òun náà lẹ́jọ́ jẹ́. Yorùbá lásọ tọ́kàn gbòségun wọ́n ń pè ń jẹ̀pẹ́. Ọ̀rọ̀ tákù arapa bá sọ òde ọ̀run ló ti wá. Bàbá pé èèyàn tó rí Tope kàn yín. Arábìnrin hairdresser yìí lọ́wọ́ ó jẹ́ kan nínú àwọn tó rí Tope kàn yín. Ìdí ni pé wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí ni. Ọ̀dọ̀ rẹ̀ ní Tope ń gbé. Èmi ò wá mọ bí ìṣòro rẹ̀ ṣe le tó ìdí pé kò rówó gbalé. Ó ń scott lọ́dọ̀ hairdresser tí ń bá ṣerun. Bó bá sì sunkún síta, àwọn èèyàn pariwo. Lóòótọ́, ńgbà tó láìsàn jẹjẹrẹ ọyàn, ó ké gbàjarè ta. Àwọn èèyàn jáde láti dìde ìrànlọ́wọ́. Àkọ́kọ́, ṣé ẹ gbàgbé pé òṣèré orí ìtàgé ni? Tán bá sọ pé èèyàn mojú òwò tí ń ṣe, Tope Osoba mojú òwò eré orí ìtàgé pọ̀. Ọ̀kan nínú àwọn obìnrin tó dá nílànà yẹn ni. Ojú rẹ̀ ọ̀sápamọ́, ìlú mọ̀ọ́ká ni, àwọn èèyàn mọ̀ dáadáa. But unfortunately, kòkòrò ọ̀já gbádùn obì tó gbó. Ikú yọwọ́ ẹ̀ nínú àwòtán ganan. Tèmi Tope òpó òun ọ̀jẹ̀ mọ́ o. Ikú lọ yọwọ́ ẹ̀. So, having said that, àwọn circumstances kan wá surround ikú Tope Osoba tó gba ìwádìí ìjìnlẹ̀ ìfimúfínlẹ̀ dáadáa. Lára rẹ̀ ni pé àwọn èèyàn kan sọ wípé wọ́n gba 50 million naira lọ́wọ́ ẹ̀. Tá ń gba 50 million. Wọ́n lọ́kọ àfẹ́sọ́nà rẹ̀ ni. Tope fúnra lára ẹ̀ sọ̀rọ̀ pé ọkọ àfẹ́sọ́nà òun ó ní káwọn ó dàbí ọgbọ́n káwọn ó pretend bí ẹni pé àwọn ò jọ sí mọ́. Ó wà very very unfortunate. Ṣé ẹ ṣe gbé nǹkan tó ń ṣe network báyìí kò yé mi o. Ok, pé káwọn ó dàbí ọgbọ́n káwọn ó ṣe bí ẹni pé àwọn ò jọ sí papọ̀ mọ́. So with that, ó sọ Tope sólùkòlóńbó. N ò ní fẹ́ gbẹnu wọn sọ̀rọ̀. Màá fẹ́ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu tiwọn gangan. Ń bẹ́nu oníkàn ńlá tí gbọ́ pọ́n. Ń bẹ́nu ọlọ́fà láti gbọ́ mọ́sá. Ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu Tope Osoba gangan fúnra lára ẹ̀. Ok. Ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu ọkọ ẹ̀. Wow, so sorry about that. Lórí surgery ẹ jẹ́ kí n lọ síbẹ̀. Ẹ má gbàgbé pé arábìnrin late Tope Osoba yìí náà wọ́n fìgbà kan ṣàwọn àìsàn kékeré kan sẹ́yìn tó dẹ̀ ní ṣe pẹ̀lú surgery. Àwọn èèyàn dá 30 million naira fún wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Wọ́n ní wọ́n kówó yẹn fún yín tẹ́ fi kan church. Ṣé lóòótọ́ ni? Àkọ́kọ́ sọ pé 30 million ta ló ní figure like evidence pé owó yẹn gbọ́ngàn pé 30 million. One, èyí account mi lọ́sẹ̀ yẹn sí account ẹ̀rọ but ta ló ní the only thing tí mo mọ̀ ni pé people give her money. Somebody like my Kadenuga gave her money and it was a check not into my account to her account. So but do you have access to that money? No. I never had access to her money. Access sí owó ẹ̀rí. Kò dẹ̀ kó owó kankan fún yín láti kan church. No, because àwọn ọ̀pọ̀ tí wọ́n ń sọ ni àwọn ọ̀pọ̀ àwọn ẹ̀rí ni àwọn náà gbọ́. Church eléyìí I met up like 2 years ago.
this church is going to be 20 years this year. So báwo ni wọ́n á dé pé wẹ́ẹ̀ láti máa kan church. Ìpele wo ni church yìí wà nígbà tí arábìnrin Tọ́pẹ́ máa wọnú jọ? This church is complete now. Like complete. Olùṣọ́, ẹ jẹ́ kí n bèrè ọ̀rọ̀ yìí, níbo ni mọ́tò Tọ́pẹ́ wà Lexus 350? Òun ló drive kọ ìjáde ìgbà tó ń lọ. Fún ara ẹ̀. Bẹ́ẹ̀ni. Níbo ló sọ fún yín pé òun gbé mọ́tò yẹn lọ? Ìpẹ́rù ló ń lọ sẹ́ẹ̀. Ó dágbére fún yín? Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀ fojú mọ́tò yẹn láti gbà yẹn mọ́. She left on the Sunday. Ọtí ìgbà tó padà wá sọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀dọ̀ léjì tó ń bá ṣe irun yẹn. Ìyẹn ẹ̀jẹ̀sà yẹn? Ìyẹn ẹ̀jẹ̀sà yẹn. Tálẹ̀ mọ̀mọ́ nípẹ̀rù? Lóhùn débẹ̀ rí. Ẹ̀ẹ́dẹ̀pẹ̀rù mother side ẹ̀ ni. Mo débẹ̀ rí. Mọ̀nà pẹ̀rù bẹ́ẹ̀ ṣe wà? Mo débẹ̀ rí. Because ìdí ni pé many times tó bá sọ pé this is your mother side, when are you going to go? Ó máa bẹ̀rẹ̀ wàhálà. Ilé ọ̀nà lúgà. Bẹ́ẹ̀ni, ó máa náà ọlọ́pàá mọ́mí òun. Pé ibẹ̀ lọ sí mọ́mí òun sí pé wọ́n fìyà jẹun àtọmọ kékeré wọn rọrùn skul wọn rọrùn sí kíní. Nígbà tó wá dágbére ìpẹ́rù fún yín, kí lẹ́yìn wá sọ? Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́tù sọ. Mo ti several times mo ti láti talk out of it pé kò sí kọ́tà máa ṣe pé if you want us to get married, you cannot get married against your family's wish. So you have to still go and see them. Then me, I will go with you. Because ó ti pẹ́ tó ti wà pẹ̀lú tí bá tẹ̀lé lọ sọ́rí lọ fà ẹ̀bẹ̀ pé kọ́kọ́ lọ èmi àti ẹ̀jẹ̀ máa lọ later. So gbọ́ ìgbà tó máa lọ yẹn ọjọ́ Sunday tó máa lọ yẹn before that time she already told me that because the level of that kolo smoke yẹn has already really been dealing tàbí pé. Wọ́n ní Tọ́pẹ́ mu kolos on smoke ṣé kò yẹ yín náà lẹ́nu? Tọ́pẹ́ nìkan kọ́ ni ẹni tí ó kọ́kọ́ lo nǹkan tàbí tí ó mu nǹkan. Lóòótọ́ gbogbo àwọn nǹkan yẹn ò dáa fara. Àìsàn ńlá ní ń fà fara, damages ní ń fà fara. Ṣùgbọ́n àwọn tí ń mú tẹ́ bá béèrè lọ́wọ́ wọn ò ní ṣàìrí nǹkan kan sọ. Àwọn náà sọ reason táwọn fi mú ń tó fáre o, àwọn ò déédéé mú o. So tẹ́ bá béèrè lọ́wọ́ Tọ́pẹ́ yóò rí sọ. So à ń gbọ́rọ̀ lẹ́nu àfẹ́sọ́nà Tọ́pẹ́ Osoba. Kò rí ní wọ́n sọ pé inú yìí you have to find a way that you get out of this thing because it's affecting you, it's affecting me. Ẹ jẹ́ kí n béèrè báyìí, ẹ jọ níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn pé oògùn olóró tẹ́ sọ pé wọ́n ń gbé lóra tó ń ṣàkóbá fún iṣẹ́ ìránṣẹ́ yín àti ìlera ti àwọn náà. Ìjẹ́ ẹbí kọ́kọ́ mọ̀ sí ìyẹn àwọn ẹbí ti yín kọ́kọ́ mọ̀ sí. Bí wọ́n ṣe kí nínú bẹ́ẹ̀ ni. Sẹ́ni gbogbo church tó mọ̀ sẹ́. Sẹ́ni ìlẹ́bí ni. Máànù yìí ò lẹ́bí, Tọ́pẹ́ Osoba ò lẹ́bí. Ẹ gbọ́ Yorùbá ni, Yorùbá lọ́mọ ò ló níbàáwí, ọmọ rà ó ṣèdè. Bí ọba ti ṣẹbi problem tá a nínú ìsín nìyẹn o. Majority obìnrin tó wà láyé òde òní wá láwọn ò gbàdúrà káwọn ó bá ìyá ọkọ nílé. Problem tó máa ń padà face náà nìyẹn. Lo and behold, Tọ́pẹ́ Osoba ò pray bẹ́ẹ̀ o. Situation ló jẹ́ kí crayfish ẹ̀ ó bẹ́ǹdì. Apẹ́kó tó jẹun kì í jẹ̀bàjẹ́, ó yára ni o. Apẹ́kó tó jẹ ń jẹ̀bàjẹ́ ju nǹkan mìíràn lọ lásìkò yìí o. Because by the time tó o bá sọ pé o ready láti jẹun, gbólóhùn tí wàá gbọ́ ni pé kò dẹ̀ sẹ́ran mọ́ o. Ṣé màá ní jollof rice nìkan? Tọ́pẹ́ ò lẹ́nìkan àfẹ́ títí tó fi lé lọ́mọ 40 ọdún. Ó wá ń rush. Ó fẹ́ lọ́kọ, ó fẹ́ bímọ. But majority obìnrin ní stage yẹn wọ́n máa ń fall into wrong hands because wọ́n ti wà desperate. Táwọn ọkùnrin kan bá ti rí desperation lára ẹ wọ́n á treat ẹ bẹ́ẹ̀ náà. Majority ọkùnrin mọ̀ pé òun ní nǹkan ṣe o, but wọ́n jẹ́ kó rí àwọn nírì ẹni tó ní nǹkan ṣe. So
bó bá wá ti kó sí wọn lọ́wọ́ tán ọgbọ́n àti jáde padà yóò nira. Àwọn mọ̀ ọ̀nà láti jáde padà. Ó rọrùn fọ́kùnrin láti jáde kúrò nínú relationship because ojú làwa fi ń ṣe, ọkàn lobìnrin fi ń ṣe. Ó lè difficult fóbìnrin láti gbà fọ́kùnrin. Ó lè difficult fóbìnrin láti fall in love pẹ̀lú ọkùnrin. Ṣùgbọ́n moment tán bá ti fall in love, wọ́n ti fall in love náà nìyẹn. So ẹ foríjì mi ò pẹ̀lú language yẹn o. And kí màánù tó pe rẹ̀ lọ́kọ ẹ̀ yìí náà kó náà foríjì mi o. N ò rópin o. Ṣùgbọ́n pẹ̀lú picture ń tèmi rí, pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ, pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, ń tó wá sórí ẹ̀mí mi ni wípé màánù yìí mọ̀ pé òun ò ní kan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ó rí nǹkan lọ́wọ́ Tope. That is number one. Ó dẹ̀ rí Tope Osoba gẹ́gẹ́ bí asset, as in ó rí gẹ́gẹ́ bí machine tí ó máa ṣiṣẹ́ táwọn ọjọ́ máa náwó ẹ̀. Because as far as I'm concerned, this man is an evangelist. This man is a shepherd, olùṣọ́ni níjọ Celestial. So kódà lóun ti wà ń bẹ̀ for more than 20 or close to 20 years. Ẹn tó wá sọ́nà lolùṣọ́ ń dúró dè, lolùṣọ́ tẹ̀bàtì. Ẹ bá ń sọ́nà lórí kínní, ẹ bá ń sọ́nà lórí kínní, ẹ lọ rà mọ́lẹ̀ wá, a máa sọṣẹ́ fún yín, a máa ṣe nǹkan kan táwọn olùṣọ́ ń jẹnu. So Yorùbá ní alákàrà ìtà ọ̀pàdé ẹlẹ́kọ̀ọ́ àìríhun fi jẹ́ ńlọrọ̀ àwọn méjèèjì. But unfortunately lórí issue yìí Tope Osoba ni victim. Alákàrà ìtà in what sense? Do you know wípé ilé ayé wa rọ̀gbọ̀kúlé time? Àwọn nǹkan kan wà tó yẹ kó achieve at the age of 23 to 25. Tó o bá ti achieve ẹ̀ ní píríọ̀dù yẹn, lílé lókù tó máa lé. Èèyàn lè lé bá, èèyàn lè má lé bá. Ẹ jẹ́ fún yín ní example. Like àwa méjì dúró nísìnyí àjọ ń sọ̀rọ̀. Ibi ń pa mí. Mo wá rí búrẹ́dì rẹ̀ bọ́tà rẹ̀ tó ń kiri lọ. Mo wá ẹ̀sẹ̀ ń doubt lọ́kàn mi ṣé kí n pè ní àbí kí n jòkèlè àbí kí n jẹ búrẹ́dì àti bọ́tà ni. Tó ń búrẹ́dì àti bọ́tà fi kọjá lọ, ó tún kí wa lórí ìdúró, ẹ kú kalẹ̀, ẹ kú dúró, ó bá tiẹ̀ lọ. Ó ti wá rìn jìnnà, mo ẹ̀sẹ̀ wá pé ó ní búrẹ́dì. Tó bá kọ́kọ́ wẹ̀yìn tó rí pé àwa tó ń kọjá lára ẹ̀ ni, ọ̀nà méjì ló pín sí. Tó bá jẹ́ ni tó jẹ́ pé àwọn èèyàn ń dúró dè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ rajà lọ́wọ́ ẹ̀, tó láwọn kọ́sítọ́mà tó jẹ́ pé wọ́n bá ti dọ́dọ̀ wọn yóò tà rẹpẹtẹ. Gbólóhùn tí ó kọ́kọ́ sọ sí alọ́ ọ̀kan ni pé ṣébẹ̀ ńkọ́ ló ń gbà kọjá, ojú wa kọ́ ló ń ṣe kọjá ń bẹ nísìn, kò ní padà. Ẹ wo ẹ dákun, wọn dúró dè mí bì kan, yóò bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n ká ní ẹni tó jẹ́ pé òun náà kan ń sọ̀rọ̀ ajé káàkiri, kò tí ì mọ ibi tájé ó ti wá, bí ọba ti ẹ̀rọ ti pé òun ti rìn jìnnà, yóò rò ti pé bóyá ẹyọ kan bóyá méjì wọ́n rà ń bẹ̀, yóò padà. That is ẹni tí táìmù ti against, tó ẹ̀sẹ̀ wá fẹ́ ṣe nǹkan tó yẹ kó ti ṣe sẹ́yìn, bó bá ṣe rí ni ó gbà. Because as far as I'm concerned, as beautiful the woman was, now kì í ṣe irú man yìí, sorry o, with due respect o, kò sí ọkùnrin tó yẹ ká pè ní kì í irú, kò sí ọkùnrin tó yẹ ká sọ pé irú. But lo and behold, n tí mo gbọ́ ni pé man yìí ti fẹ́yàwó rí. N tí wọ́n dẹ̀ sọ ni wípé bó ṣe treat ìyàwó ẹ̀ náà nìyẹn. Mo ní experience irú ẹ̀. Mo rí man kan tó náà níyàwó 3, ṣùgbọ́n tí ò gbé lọ́dọ̀ kankan. Lọ́nà wo? Obìnrin tó bá ti rí ṣe ni máa ń gbé súnmọ́. Majority wọn lásìkò tó bá gbé súnmọ́ wọn, ọkọ wọn lè má ṣe dáadáa tàbí kí wọ́n ti fọkọ́lẹ̀. Wọ́n máa ń rí gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run rán wá. Ṣùgbọ́n tó bá jẹ wọ́n keegun, n tó wà ńbẹ̀ ni pé yọ gbọ̀mọ́ lọ wọn, ẹ máa fi ipò serious. Wàá lóyún fún, wàá bímọ fún, lẹ́yìn tó bá ti bímọ fún, ó shift lọ síbòmí. Mọ̀ kó tó di pé shift yọ